ó dáa ni o tó bá wọlé máa pàṣẹ yìí Tinubu ó tán. èyí ò gbọ́dọ̀ nírú aṣọ kó wá ń gbàdúrà pé káṣù ẹni ẹlẹ́ni kó fàyà. DJ Síkì ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu aṣọ aláṣọ ẹnìkan ni o tí àwọn ènìyàn ò gbọ́dọ̀ gbàdúrà títí láéláé pé kí aṣọ yẹn kó fàyà. ó yá jẹ́ ká wá gbé sí làkàyè sọ̀kalẹ̀ gbé lọ sínú ìdílé ẹ tó bá jẹ́ wípé ẹbí ẹni Ṣèyí Tinubu ṣó o máa gbàdúrà kí nǹkan kan ṣe. ohun mo ṣe sọ lálàkọ̀ọ́kọ́ wípé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. nígbà tá à ń sọ̀rọ̀ yìí kí la mọ̀ tó wà ní fisiniti ibi tá a ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwo àwọn pásítọ̀ míì pàápàá wọ́n á máa gbé olúgbòhùn wọ́n á máa gbé àfọ̀ṣẹ sínú ilé wọn. ìjẹ́ kí ló fún ẹ ní assurance pé bí o ṣe sọ̀rọ̀ yẹn àṣẹ kankan olúgbòhùn kankan kò connect pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. ṣé tó bá di ọ̀la tí kankan bá ṣẹlẹ̀ sí Ṣèyí Tinubu ìjẹ́ ṣó o lè mórí bọ́. gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ àní sọ̀rọ̀ tó máa kó bá wa. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. ojú tẹ fún wa kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí ẹni tó bá mọ̀rọ̀ gbọ́. gbogbo dájọ́dájọ́ ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan tó máa kù wá tó máa kù Ọlọ́run tí ó ṣẹ̀dá wa. gbogbo àwa mugbómugbó tábà tí ń mugbó wa ẹ jẹ́ ká máa fíjú ẹ o, torí gbogbo nǹkan tá bá ń ṣe tí a ò bá fíjí nínú ẹ̀, fíjú yẹn túmọ̀ sí ìmọ́tótó, ó lè ṣe àkóbá fún wa ní ọ̀pọ̀ ìgbà míì. àwọn kan á dẹ̀ máa sọ wípé bí a bá mugbó tàbí bí a bá mu ọtí ó yẹ kí a máa fíjú ẹ̀, ká máa mu ìyànbá nǹkan tá a lè fi control ara wa. bóyá arọ́ wọn kan ó gbé kámẹ́rà síwájú wa ni tàbí a wà ní live video, ẹ jẹ́ ká máa ṣọ́ nǹkan tá à ń sọ. kò sẹ́ni tí ẹnu ò lè gbé. àwa yìí náà ti ṣi ọ̀rọ̀ sọ ní àwọn ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n tá bá rí ẹni tó bá pè wá sí àkíyèsí pé nǹkan tó ẹ sọ yìí kò dáa o, a tètè ṣe àtúnṣe lórí àwọn ọ̀rọ̀ tí a sọ yẹn. kí ló fa gbogbo atótónu mi? mo rí fọ́nrán kan lórí ayélujára tí DJ Síkì sọ wípé ní ọdún 2027 ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lè wọlé fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. ó wá ní tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá wọlé òun yóò pa ọmọ ààrẹ wa eléyìí tí a mọ̀ sí arákùnrin Ṣèyí Tinubu. kí n tó sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn, gbogbo nǹkan tó sọ ni mo sọ yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn ká gbọ́ láti ẹnu DJ Síkì fúnra rẹ̀. ẹ̀yin bá ń sinmi o, Tinubu
Ọ̀ lè wọlé o. Ó dáa ni o. Tó bá wọlé màá pa Ṣèyí Tinubu ó tán. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé ṣé a ti rí fọ́nrán yẹn lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bi ara léèrè pé ṣé ikú jẹ́ gẹ́gẹ́ bí búrẹ́dì àti ẹ̀wà ṣé ikú jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bà àti ewédú ṣé ikú jẹ́ gẹ́gẹ́ bí písà àbí ó jẹ́ gẹ́gẹ́ bí ṣàwámà àbí ikú jẹ́ tọ́kì àti ṣíkìn tá a kọ́ máa gbé jẹ tábà wá fi wé oúnjẹ ẹ jẹ́ ká fi ikú wé ìrìn àjò ṣé ikú jẹ́ gẹ́gẹ́ bíi pé tá a bá fẹ́ kú nísìnyí ó má dàbí pé a wà nípìnlẹ̀ Ògùn a lọ sí ìpínlẹ̀ Èkó láàárín ọdún kan sí ọdún méjì tí a fẹ́ padà wá ìjẹ́sà ti rí àwọn kan tí wọ́n kú rí tá a gbọ́ wípé láàárín ọdún kan o sí ọdún méjì o wọ́n padà wá láì ṣe àkúdàáyà tí à ń gbọ́ ṣùgbọ́n tẹ́mi ò tí ì rírí. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá torí ẹ̀ mo ṣe fẹ́ràn ibi tí Ọlọ́run dá mi sí èèyàn ò gbọ́dọ̀ ní irú aṣọ kó wá ń gbàdúrà pé káṣù ẹni ẹlẹ́ni kó fàyà. DJ Síkì ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu aṣọ aláṣọ ẹnìkan ni o tí àwọn ènìyàn ò gbọ́dọ̀ gbàdúrà títí láéláé pé kí aṣọ yẹn kó fàyà. Ṣèyí Tinubu aṣọ àwọn ọ̀rẹ́ kan ni o tí àwọn ọ̀rẹ́ yẹn ò gbọ́dọ̀ gbàdúrà yìí pé kí Ṣèyí Tinubu kó di olóògbé tàbí kí nǹkan kan ṣe. àwọn tí Ṣèyí Tinubu ń fún níṣẹ́ tí wọ́n ń gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ wọn ò ní gbàdúrà kí nǹkan kan ṣe Ṣèyí Tinubu. ààrẹ orílẹ̀-èdè wa President Bọ́lá Ahmed Tinubu wọn ò gbọ́dọ̀ gbàdúrà yìí pé kọ́mọ wọn kú lójú ọ̀wọ́n o. First Lady wa tí wọ́n jẹ́ aya ààrẹ orílẹ̀-èdè wa màmá wa Olúrẹ̀mí Tinubu wọn ò gbọ́dọ̀ gbàdúrà wípé kí ìkọ́kọ́ ṣe Ṣèyí Tinubu ó yá jẹ́ ká wá gbé sí làkàyè sọ̀kalẹ̀ gbé lọ sínú ìdílé ẹ tó bá jẹ́ wípé ẹbí ẹni Ṣèyí Tinubu ṣó máa gbàdúrà kí ìkọ́kọ́ ṣe. ohun mo ṣe sọ lálákọ̀ọ́kọ́ wípé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ torí ọ̀pọ̀ wa lè sọ̀rọ̀ kalẹ̀ báyìí ṣùgbọ́n ọ̀pọ̀ wa máa gbé wa sínú làkàyè pé ṣé nǹkan tẹ́ni tó sọ yìí ṣó dáa ṣá. nígbà tá à ń sọ̀rọ̀ yìí kí la mọ̀ tó wà ní fisiniti ibi tá a ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwo àwọn pásítọ̀ míì pàápàá wọ́n á máa gbé olúgbòhùn wọ́n á máa gbé àfọ̀ṣẹ sínú ilé wọn. ìjẹ́ kí ló fún ẹ ní assurance pé bí o ṣe sọ̀rọ̀ yẹn àṣẹ kankan olúgbòhùn kankan kò kọ́ tart pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. ṣé tó bá di ọ̀la tí kankan bá ṣẹlẹ̀ sí Ṣèyí Tinubu ìjẹ́ ṣó o lè mórí bọ́. gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ àní sọ̀rọ̀ tó máa kó bá wa. ẹ̀yin tẹ́ ń wo fọ́rọ̀ yìí ẹ bá wa pín ẹ má bá a kọ sí abẹ́ comment section pé ikú ò ní pa Ṣèyí Tinubu ikú ò ní pa ẹnìkọ̀ọ̀kan wa ikú ò ní pa yín lágbára Ọlọ́run Ọba. ẹ bá a pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko òkodoro ọ̀rọ̀ ní mídíà ire o.